kíkú má pa fẹ́ mi kíkú má mọ̀ pa o Èdùmàrè ló fi fún mi kíkú má mọ̀ pa o kíkú má pa fẹ́ mi kíkú má mọ̀ pa sẹ́ Èdùmàrè ló fi fún mi kíkú má mọ̀ pa o adé orí mi o adé orí mi o kíkú má pa ẹ́ Àdìsá adé kàrún má ṣe ẹ́ abẹ́fẹ́ abẹ́fẹ́ mo ti mójú rògbò àmọ́ mójú rọ̀ṣà n ò rẹ́ni bí rẹ nílé ayé o Ayọ̀mídé o ọmọ Sàlàwòdì dákúmọ̀ dágọ̀ ọ̀jọ̀gọ̀ ọ̀jọ̀dún ẹ lóde mẹ́bọ́ lọ́dún ní kọ́ ọmọdún rẹ lọ́dún kó yín wá dákun kó bọ̀ ṣé kò rọ́nà gbégbá ńlẹ̀ ayé kó má ṣe rí nira kó má ṣe màìsàn kó má ṣe mọ̀ bánújẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Akínkúnmi o ńlẹ́ Abíọ́dún ọ̀rẹ́ tọ́pẹ́ ojú ọ̀pẹ́ lọ Abdulganiyu mi oníwá ní sọjọ́bì rẹ gangan ó yá mo ní ọmọ rìn kó mọ̀ yan fanda onílò ní jẹ́ ẹni abẹ́ lọ́wọ́ ẹ olówó orí Zainabu ni àṣeyísà mọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ire ló mọ̀ ṣe oyin mọ́dún tiẹ̀ nínú afárá èkúlú mọ́ tiẹ̀ lára rèrè gẹ́gẹ́ bí èjò láṣẹ mọ́dún tiẹ̀ nínú àpà ó sọdún èyí o ó sì tẹ̀mí sí nínú owó nínú ọ̀la ńlá àláfíà tó nípọn àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ o ìwò wá ní báwọn sọdún ìbànújẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ìláyà láwùrọ̀ àbí Ọlọ́run ọba mi ò ní jẹ́ okọ́jú kú èèyàn rẹ pàtàkì olóríire ìyàwó rẹ ẹ̀yinjú rẹ ìlónìí wá mọ̀ kí ọ dáadáa ó ní dàkún bá ń kí adúmáadọ́ ìfẹ́ mi o Abdulganiyu o Adéwálé mi ni Àbẹ̀fẹ́ o ọkọ mi ni ìdùnnú mi ni kòríkòsùn mi ni òjò pa mí má pa Àdìsá mi o òrùn dákun má pa àrídùnnú mi gangan ni inú ìfẹ́ rẹ ṣá ni wọ́n fi ṣe lé ebi eyín fẹ́ràn ẹnu ó fi ṣe lé irun fẹ́ràn orí ó fi ṣe lé o ìwọ ni ìràwọ̀ òwúrọ̀ tèmi nìkan èkùrọ́ ńlá lábàápọ̀ ìwà ìfẹ́ mi rẹ aya rẹ ló ní kí n kí ọkú ọdún olóòkú ọdún olóòsìkú àṣeyẹ ó wá lò ní báwọn fọdún eléyìí ṣe àṣemọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba aya rẹ ń ló tún wá ní bá òdílé àwọn ọba tí wọ́n gbé bí ọlọ́mọ bébí wọn lọmọ oníṣàgá òkun má sáyéré owó onígbàgede ìṣàgá àfẹsọ́yìn ìjagun ọba ọmọ bónílé òsùn ìṣàgá pẹ́lẹ́ ìkúlé wọn títí orun àfi gbónílé lọ ọmọ béwúrẹ́ bá sọnù ẹ má mú lọ wá bí àgùntàn bá sọnù ẹ má mú lọ wá ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin kan rọ̀ gbọ́dọ̀ ló bá sọnù mo ní ẹ mọ̀mọ́ rán ẹlẹ́sẹ̀ wá ẹlẹ́sìn ni kí ẹ rán wá torí wípé a kì í ṣẹgbẹ́ gbẹ́rangbẹ́ran ẹgbẹ́ gbáyàgbáyà làwa ń ṣe bíbí wọn lọ máa abẹ́rẹ́ mẹ́ta ní ìṣàgá ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀nù ìkan tó kù ni wọ́n fi ń fẹ́ ìgbàyà nílé baba ńlá baba tó bí ọlọ́mọ gángan ní o mo lóò ti sọdún èyí ná ó wù ní ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ láwùjọ ni happy birthday to you o Abdulganiyu tí ń sọjọ́ ìbí lónìí mo wá kí kó ìdákun kó jẹ́ òpẹ́ láyé Àdìsá kó dàgbà kó dògbó lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ǹjẹ́ tó bá ní ìta ní nkọ́dé wíkí ọ̀la tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abíbọ́láì Tara Ẹ̀fẹ̀ Àkànní Akéwì Àgbáyé.